wọ́n fọ́ fún lóyún báyìí wọ́n á gbẹ́mi sóyún wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ yàn wọ́n sọ òun wá sí wọn ń dùn mí wọ́n á ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní òun ọ̀pọ̀ ń dùn ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á ní kó sùn wọ́n á lọ mú bí òróró wọ́n á bù sí lójú ara wọ́n á mú okó wọn wọ́n á ṣe báyìí sójú ara wọn wọ́n á ṣàfihàn wọ́n fi ń lọ wọ́n fi ń lọ wọ́n ní ó ń dùn mí ní pé wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní dún wọ́n ní kí wọ́n bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn wọ́n ní wọ́n sọ pé ó ń dùn mí. Ìyá mi á lé mi jáde síta tèmi àti wọn bá ti jọ ní ọ̀rọ̀ kékeré kan báyìí ọkọ ìyá mi ni yóò wá bọ́ta yóò máa fọyàn mi ṣeré. Ọmọ ọdún mọ́kànlá ni mo wà ń gbà ní sí ìyá mi mọ́ nílé mi síta tọkọ ìyá mi sì wọ́n mọ́ pẹ́ẹ́tì mi ń ta ó mọ̀ gbọ́ pẹ̀lẹ́ Àníkẹ́ pẹ̀lú Ọlọ́run ní fìyà jẹ ìyá ẹ̀ ti burú jù mo dé máa sọ fún ìyá rẹ̀ tí màá ti sunkún wọ́n á bọ́ta wọ́n á bá mi wọ́n kọ́kọ́ fọyàn mi ṣeré wọ́n máa tẹ̀ mí lọ́yàn báyìí yóò mọ̀ dùn mí torí mo ṣẹ̀ṣẹ̀ ń wọyàn jáde ni yóò mọ̀ dùn mí àmọ́ ta ni mo ní tó ń pẹ̀tì mi ọkọ ìyá mi nìkan náà mo ní tó máa ń pẹ̀tì mi ọkọ tí ìyá mi bá bẹ̀rẹ̀ tó bá nà mí tọkọ wọn bá dé yóò bá wọn jà kí ló tó nà ọmọ yìí kí ló máa ṣe é gan náà má nà ọmọ yìí so he is the only one tí mo rí bí comforter. Ibẹ̀ lọ́kọ ìyá mi ti jèrè ọkàn mi ló fi jẹ́ pé mo fọ́yìn lọ pẹ̀lú ọkọ ìyá mi growing up láti kékeré. Ibi tí ìbálòpọ̀ èmi àtọkọ ìyá mi ti bẹ̀rẹ̀ ni mo fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin abiyamọ pátápátá ìwọ tó máa ranjú tí wàá máa lé ọmọ rẹ síta. Wọ́n ní àǹtí Ṣeun ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín tẹ́ ẹ bá mọ iye ọjọ́ tó gbà mí kí n tó lè arrange story yìí but the person is on my neck àǹtí Ṣeun my story àǹtí Ṣeun my story bó ṣe máa ń béèrè my story lọ́wọ́ mi nìyẹn ní gbogbo gbà àwọn tó dó fún mi story tó ń gbọ́rọ̀ mi wọ́n á máa jẹ́rìí sí pé òótọ́ ni mo ń sọ they are always on my neck àǹtí Ṣeun ẹ sọ story mi story come on bó mo ṣe fẹ́ arrange ẹ̀ ọ̀rọ̀ yìí ó gùn débi pé wọ́n fẹ́ sọ gbogbo ẹ̀ fún mi tó wọ́n fẹ́ kí n sọ gbogbo ẹ̀ fún yín wọ́n láwọn gbádùn bí mo ṣe máa ń sọ̀rọ̀ Olúwaṣeun ọmọ Àkànjí lèmi ń jẹ́ èmi àwọn sọ fún yín pé èmi lọmọ jogún ìyá Ọ̀làtọ̀lọ́bọ̀ ọmọ òní ìkẹrẹ lọ́bọ̀ sí ogun mọ́lọ́bọ̀ mo ṣe mo ṣe mo ìdánwò àpò àwọn òsùn wọn ràjò dìsí ọlọ́wọ́ méjì gbọ́jọ́ ni mí ọmọ èjòjì dìsí ọgbà èmi máa kíra mi pé mi lọmọ dákódákó ọmọ dábòdábò ọmọ agbókó náà nínú ìgbẹ́lẹ̀ ìdálẹ́ ọba tó bí mi lọ́mọ jogún ni mí ìyá Ọ̀làtọ̀lọ́bọ̀ ó gbẹnu tán lẹ́tọ̀ ó gbẹnu tán reality show we are here to stay wọ́n ṣọmọ olóko wa bẹ́ẹ̀ ni wọ́n ní sín pẹ̀lú òkú ẹ̀ ẹ wo bí 20 ọdún lè ní gbọ̀ngbọ̀ngbọ̀n èmi pẹ̀lú yín ni 30 ọdún lè ní gbọ̀ngbọ̀ngbọ̀n èmi pẹ̀lú yín ni àjọ jèrè ilẹ̀ yìí ni lágbára lọ́wọ́ Olódùmarè. Ẹ wò gẹ́gẹ́ bá ṣe ń sọ bọ̀ ìyẹn ọkọ ìyá mi òun ní máa ń pẹ̀tì mi wọ́n máa ń pẹ̀tì bẹ́ẹ̀ wọ́n máa ní kí wọlé máa wọlé wọ́n máa ní ó yẹ wá sùn tì mí lẹ́gbẹ̀ẹ́ mi báyìí wá sùn tọ́jọ́ mi báyìí ìyá mi máa ti sún tiẹ̀ lọ bẹ́ẹ̀dì wá fẹ̀ dáadáa ìyá mi ó súnmọ́ àwọn àlọ́ báyìí wọ́n wá gbé àbúrò mi tó ṣẹ̀ṣẹ̀ bí fún ọkọ wọn ó gbé sí wa táàrin sí ọ̀dọ̀ wọn kọ́ èyí báyìí sọ́kọ wọn torí ọkọ wọn ti bú wọn fún mi wọ́n wà ní wàásù báyìí màá wá sùn síbi kékeré yẹn ọwọ́ wọn wà lórí ọyàn mi wọ́n á máa tẹ̀lé mi báyìí ìyẹn ọkọ ìyá mi ẹ sọ̀rọ̀ nígbà tó bá tọyàn mi mi ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ èmi ò mọ̀ pé nǹkan tó ń ṣe ò dá ní gbogbo ìgbà náà àwọn ọmọ kan máa ń tọyàn mi ó wá dijọ́ kan ọjọ́ tí wọ́n máa bá mi sùn náà ìjókòó wá dijọ́ kan wọ́n lé mi síta ẹ má bínú tí máa ń lọ tí máa ń bọ̀ kì í ṣètàn mi èmi kò mú ní sítórì wọ́n sọ fún mi ni mo wá sọ fún yín bíi pé ẹ̀ wo fíìmù ọjọ́ kan tí wọ́n wá lé mi síta ó wá ti wá mọ́ mi lára tí má ti rí bóyá mo ṣe ọmọ kékeré àbí bóyá rán mi iṣẹ́ ẹ̀dùn tó wá pàdé mi ẹ̀yìn náà tó wá rán mi iṣẹ́ mo wá padà dé wọ́n á lọ fẹ́ ní ẹni ìkàwá ní màá fi dé mo lọ síbò kíkọ́ bọ̀dá lágbẹ́jọ́ náà ní kí n bá wọn ra nǹkan bọ̀ sórí ìdárò ní so
àná mi rúbà ń padà lọ́kọ̀ ìyá mi ń gbé àwọn kọ́nà kọ́lé wọ́n rẹ́ǹtì yẹn ni àwọn aráalé òsì kí n tá sọ̀rọ̀ ìyá mi mọ́ torí wọ́n ti sọ ìyá mi ò gbọ́ so they will not say anything tó bá ti lé mi síta báyìí mo ti mú aṣọ because yàrá wa ló súnmọ́ bí window báyìí àwọn tó àṣejọ wá nílé àwọn yòókù ti wọnú yàrá wọn ti sùn á lé mi bọ́tà ni a ní ohun tí ẹ̀fẹ́ rí mi rárá kí ikú sàkà ní àwọn màmá lọ́ta so ìbí tí wàá ròlù aṣọ síbi ibi ó ní woman kan tó ní kí lórúkọ ẹ̀ síbi ibi kí omi gíròmù ńlá ìyá yẹn wà níta wọ́n máa ń ta oúnjẹ níwájú ọjọ́ wọ́n máa ń ta túwó níwájú ọjọ́ wa so ti ń bẹ́yẹn so ìrọ̀lẹ́ ní àyè máa wà bẹ́ẹ̀ kátólíkì bí 8 9 kátólíkì bí 7 8 àyè ti kúrò bẹ́ẹ̀ so ibẹ̀ ni màá ti tọ́jú ọjọ́ síbẹ̀ láti ìgbà tí mo ti pé ìyá mi ti ń bínú àtọ́jú ọjọ́ síbẹ̀ máa lọ máa sọ yẹn láti lọ máa dàbúrà máa wà níbi tí mo sákamọ́ sí yẹn tí mo tọ́ débi síta sí yẹn máa ṣàdàbúrà síbẹ̀ tí ọkọ̀ yẹn ń bá wa dé àní kí ló ń ṣe ń ta àní kí ló ń ṣe ń ta àní mọ́mí ló ní gbé kí n má wọlé mọ́mí ẹni kò má wọlé àwọn àlọ́ yẹ́ mi kí ló máa ń ṣe é gan náà àní dúró mọ̀ bọ̀ yẹ́ mi kí ló máa ń ṣe é gan náà wọ́n kọ́ bẹ́ẹ̀ má wọlé irú ìwò ni mo sọ pé kó tó bá ti ṣe báwí náà ọmọ mi sì tẹ́lẹ̀ ti sí i lọ. ìsísẹ́ bí ìyá mi náà bí ìyá mi náà ṣe mọ́ nílé ìyá mi síta mi ebi bá ń lé ìyá mi síta ìyá mi ti róhùn mi bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó jẹ́ pé ẹkùnrin àwọn tó ń gbóyún mi lọ fún ìyẹn ò gbà ìkẹta ń gbóyún mi lọ fún ìyẹn ò gbà ìkẹta tó gbóyún mi lọ fún ìyẹn ò gbà eléyìí tó wá róyún mi tì mọ́ lọ́rùn ìyẹn náà wà mọ̀ ní bàbá mi àmọ́ kò fẹ́ ìyá mi ọkọ̀ lọ ìyá mi kọ́kọ́ ń gbé bẹ́ẹ̀ bọ̀bí tí information ti ń gbé káàkiri pé ìyá rẹ̀ wọ́n ti gbóyún lọ fẹ́ nìkan tẹ́tẹ̀lẹ̀ wọ́n ti kí nìkan tẹ́tẹ̀lẹ̀ ìyẹn ló fà tí ìyẹn fi change wá sí ìyá mi tó jẹ́ pé ìyá mi wá di pé wọ́n lé ìyá mi kò ní kò wá fún ìyá mi lójú kò fún ìyá mi lóúnjẹ kò tọ́jú ìyá mi mọ́ tó wá di pé ìyá mi wá padà kúrò ń bẹ tó wá ń dá arọ kó tó wá pàdé ọkùnrin tó fẹ́ ìyẹn sì wá dà ó dà àmọ́ ṣe bí ìyá mi ló máa ń lé mi síta tó jẹ́ pé wọ́n máa ń fọyàn ní ṣeré níta nígbà òyà ọmọ wa ta tó bá ti wá ta ìmọ̀ ó sì ní bòdì níta wọ́n wá ní wá wọ́n máa jókòó síbi ìta yẹn wọ́n sì máa ń fa sìgá wọ́n máa fa sìgá wọn tó wọ́n jẹ́ kí n fà ní ilé bọ̀tán ló sì máa fà bá tó bá fà tán wọ́n á ní kí jókòó sí àwọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n lè mú kí níbi kí wọ́n bá ti mú tán wọ́n á ní kí jókòó sí àwọn lẹ́gbẹ̀ẹ́ wọ́n máa mọ́wọ́ síbi aṣọ mi wọ́n máa tẹ̀yàn mi wọ́n sì ń fa sìgá ni wọ́n mọ̀ tẹ̀yàn mi ẹ̀mọ̀ òyìn á máa dùn mí á máa dùn mọ́ mi á máa dùn mí á máa dùn mọ́ mi nígbà bá yá ìgbà míì wọ́n á ti ṣetán nínú ilé wọ́n á bọ́ síta bọ́ksà wọ́n wá jókòó wọ́n lè má ro nǹkan kan pé báyà bọ́ksà nìkan ni wọ́n á ṣe kí wọ́n á wọ́n mi síbi ìsàlẹ̀ ibi okó wọn wọ́n á ní kí n máa tẹ̀ èmi náà sì máa tẹ̀ bí màá ṣe máa tẹ̀ nìyẹn tí wọ́n ti wá tẹ̀ láti tẹ̀ wá sí yáyá tí wọ́n ti gbé mo ti ń sùn wọ́n ní mo ti ń sùn mo ti ń sùn ìgbà míì agbẹnu wọn sí mi lẹ́nu ẹni tó fa sìgá bébì wọn á mú mi wọlé nígbà tí wọ́n bá wọlé màá sùn bá ṣe máa ń ṣe nìyẹn nígbà tó wá yá ẹ̀mọ̀ mo ti ń gbọ́jú ilé títa yìí ò gbọ́dọ̀ tàbí dára wọn ìgbà míì ìyá mi lè sọ pé àwọn tó dọ̀ ẹ̀gbọ́n àwọn kìnnìkan kò ṣe ẹ̀gbọ́n wọn gangan o bí ẹ̀gbọ́n kìnnìkan ni torí pé kí ọkọ ìyá mi lè ráyè bá mi ṣeré pa kò ní sọ pé rárá pé àmọ́ àlọ́ kìnnìkan ok ó dàbọ̀ ṣe bó òun tó tójú bọ̀ òun ló máa wẹ̀ fún wa lára àwọn òun tó pọ̀ ọmọdé lóun wà òun pọ̀ ọmọdé méjìlá ń bẹ́ẹ̀ náà ni éèjì yẹn ó lè máa tà sí tó sì yẹ yín òun ṣáà òun tó tójú bọ̀ òun máa wẹ̀ fún wa lára àwọn òun múra wọn lọ sí school so ọkọ ìyá òun ló mú un kó ní public school fòun sí private school nígbà tó ń wò mọ̀ kankan ó ṣáà mú un kó ní public school fòun sí private school òun ló ń sanwó school òun so tó bá ti gbọ̀ òun ò jẹ́ sọ́ọ̀nì mẹ́ ń tọ́ pé bàbá òun yẹn òun lòún jẹ́ ẹni tó pé bàbá òun náà kò tó bí òun lè sọ pé bí òun nílò kankan àbó òun lọ sọ́dọ̀ wọn àbó òun ṣìwá kan ìyá òun gbóhùn kúrò ń bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí pé sọ pé ìyẹn náà ń fi ó sọ fún pé ìyá òun pé ọmọ àlè lòun so ó ṣàṣòun bẹ́ẹ̀ ó láti ṣeun ó ní mo ṣáà wà bẹ́ẹ̀ ọdún tí wọ́n kọ́ lọ fẹ́ ṣe pátì ìyá tó ní ọmọbìnrin tó lọ́mọ kékeré ọmọ lọ́wọ́ tó wá lọ sí pátì láti jọ Friday pátì Saturday ìbẹ̀rẹ̀ tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ bí oṣù lọ báyìí bí òun kọ́ bóun lájọṣepọ̀ pàá pé
wọ́n fi nǹkan ọmọkùnrin wọn sójú òbò wọn nígbàjọ́ náà ni wọ́n sì kéré wọ́n ní bọ́ ṣe wọ́n ti tilẹ̀kùn wọ́n ètò wálé nítorí tòun pé àwọn máa ètò wálé nítorí ti Àníkẹ́ wọ́n ètò wálé wọ́n lọ wẹ̀ wọ́n dé padà wọ́n ní kóun náà lọ wẹ̀ òun ta bíbí ojú wíńdò ọ̀nà òun ti máa wẹ̀ tó òun wẹ̀ òun wọlé gbà tó wọlé wọ́n ra Indomie wá àwọn jẹ́ Indomie òun mú mineral ayélujára lọ oúnjẹ Indomie àtẹ̀yìn àwọn jòjò nígbà tó wá ṣe tán wọ́n á ní kóun bọ́ sọ̀rọ̀ kóun wà nílò òun wá bọ́ sọ̀rọ̀ wọ́n wá paná fáàmì wọn fẹ́ wọ́n ní òtútù mú mi wọ́n tọ̀nà ọ̀bọ̀ náà kò ṣe bí àwọn náà blue yẹn náà tọ̀ ní inú yàrá lórí náà blue máa tọ̀ torí pé sitting room ni òun máa ń sùsùn tó òun ní orí iṣẹ́ òun ò kì í tọ̀ ọ̀dẹ ó ní ọkọ̀ wọn ní wọ́n fọ́ fún un lẹ́yìn báyìí wọ́n á gbẹ́mi sóyè òun wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ yàn wọ́n sọ òun ní wáṣẹ wọn ń dùn mí wọ́n á ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ní òun kò ń dùn ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n á ní kó sùn wọ́n á lọ mú bí òróró wọ́n á bọ́ sí lójú ara wọ́n á mú okó wọn wọ́n á ṣe báyìí sójú ara wọn wọ́n á ṣàfihàn wọ́n fi ń lọ wọ́n fi ń lọ wọ́n ní ó ń dùn mí ní pé wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní dùn wọ́n ní kí wọ́n bọ́ ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn wọ́n ní wọ́n sọ pé ó ń dùn mí pẹ̀lẹ́ kò ní dùn wọ́n ní ṣàgún wọ́n ní wọn ti wọlé tán wọ́n ní bọ̀ wọ́n ti díẹ̀ ní kọ́fẹ́ ti wọlé wọ́n fi ẹsùn máa sọ fún yín wọ́n ní kálípò gẹ́gẹ́ bí ọmọ kékeré ojú òbò ọmọ kékeré ẹ ṣáà wọn bó ṣe máa rí wọn máa ṣe báyìí ká máa fọ́ọ̀sì nǹkan láti fẹ́ ti wọlé wọ́n ṣáà fi ṣe ó ṣáà ṣe ó ní ṣe ní ó ń dùn mí wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tó fẹ́ máa dà báyìí wọ́n kàn ṣe gidigidi wọ́n fi gbá gidi wọ́n fi lọ gidigidi wọ́n ní wà tó wọ́n dá pẹ̀lẹ́pẹ̀lẹ́ má sọ fẹ́ ní kankan láàrin ibi àti ẹnu má sọ fún ìyá ẹ̀ o wọ́n ní wọ́n sọ fún mi pé ó ń dùn mí wọ́n sọ fún yín pé ó ń dùn mí ọmọ ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi jẹ́ kó dùn ẹ̀sùn gbọ́ mi jẹ́ kó dùn wọ́n dùn àmì máa wò ní bára mi ní àfọ̀ máa ò bá fẹ́ lówó lóṣù tó lọ wọ́n níbi ìdí òun yẹn ó wá ṣẹ̀dẹ̀ díẹ̀ sórí wọn wá pínlẹ̀ wọn ní òun náà wọn ní kó sùn kó ń yàtọ̀ òun wá yàtọ̀ tó dáa ọjọ́ kejì òun wá fẹ́ máa ní wọ́n á rí bẹ́ẹ̀ yẹn náà ní dáadáa tó bá ti ní dáadáa máa fún ẹ lówó ní dáadáa ẹgbẹ́jọ́ Saturday Friday ní àwọn lọ wọn á múra òun fẹ́ wẹ̀ pé kó ń bọ́ tó ní pàtó fòdò rẹ̀ ń lọ wẹ̀ owó ní padà wọn alẹ́ wọn ọ̀dà sí ibẹ̀ àwọn alẹ́ ò rí wọn ṣe kíní kan ó lóun sáà wọlé padà pàtó ń wẹ̀ tọ̀ wọn ní pàtó ń wọlé padà kó máa jáde lọ kó máa lọlé wọn wọn jáde wọn lọ ra oúnjẹ wá fún wọn gbé fún òun jẹun òun tó wọn chicken tí àwọn bá fún òun lẹ́ran sórí oúnjẹ bóyá ọkọ̀ ìyá àwọn yẹn wà nílé tó pariwo lórí ẹ̀ tó pariwo pé fáwọn ọmọ ìlẹ́ran tó jẹ ìyá àwọn ṣe máa fáwọn ìlẹ́ran tó jẹ wọ́n ní wọ́n á fóun ní chicken wọ́n á jẹ chicken náà wọ́n á ní kó omi ní dáadáa wọ́n á ní ohun tí ó ní dáadáa wọ́n á ní pé kèmí ní sí ìfọwọ́kẹ́ mọ́ ṣùgbọ́n ẹ̀sùn níjọ́ sáwọ́dì yẹn wọ́n jẹ́ kó ń sùn ọdún wọn tẹ̀ wọ́n lọ́yàn wọ́n mọ ọyàn òun àmọ́ wọ́n jẹ́ kó ń sùn wọn débi òbò òun wọn náà ń sùn ìyá àwọn sáwọ́dì tẹ kí àwọn máa bọ̀ nílé ìyàwó wà ní Sunday ìyàwó ń bọ̀ wà ní gbàtàn ní Sunday tóun oníbò òṣìṣẹ́ kí ló tó gbogbo ṣe rìn kí ló tó rí báyìí kí ló ṣe kò sí kankan tó ṣe rí òun wá lónìí dáadáa lórí àkọ́kọ́ ṣe ẹ́ ni àgbọ̀tí tó ọmọ ẹ̀ ló bò wọ ọmọ yìí ọ̀nà ọkọ̀ yẹn wọn sọ pé ṣé wọ́n ṣépè fún ẹni ṣé wọ́n ṣépè fún ẹni símíà wọ́n ṣépè fún ẹni ọmọ ẹ ní o sọ pé ọmọ ẹ máa yẹn ṣàtẹkẹ ọ fún wọn ọmọ tí wọ́n bí ẹranko ní ẹ wọ́n ní bó ṣe bínú jáde lọ nìyẹn kí ni ọmọ ló ṣe trust ok ìyẹn ní kẹ́ ẹ dúró sí wọ́n ní ó ṣàṣọ bẹ́ẹ̀ wọ́n ní òun ṣàbí ara kọ́kọ́ ṣe wọ́n ó ní bó ṣe pa máa ní wọ́n ní àti ṣeun ṣe rí story yìí tí ẹ bá view ẹ dáadáa tẹ ṣí ẹ tí views ẹ tètè lọ lójúmọ́ mo lè máa fún yín ní part méjì torí story yìí gùn bó ṣe ṣe kó má kọjá 2 parts ṣe mọ̀ pé èmi kọ́ ni time èmi kọ́ ni minute so ti yẹ yín àwọn máa fún yín mi ní dá yín lágara ẹ má bínú pé ẹ̀rí mi látàárọ̀ story yìí mo fẹ́ sọ torí ẹni yẹn ti wà lórí mi ó wà lọ́rùn mi ò dẹ̀ ní I am telling you the truth tẹ́lẹ̀ mi ṣe máa sọ story fún mi ọmọ ọbẹ̀ mo jẹ́ magician ni láti máa tó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní January ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n lè pọ̀ pé ó máa fi ṣe the end fún mi
àwọn tí nígbà kan ẹ̀ẹ́dẹ̀ mọ̀ kò easy náà so torí ẹ̀ ó ní bó ṣe ní bí ìyá òun ṣe ní pé kí ló máa yẹn ṣàbínú lọ nígbà tó yá bọ̀dọ̀lẹ́ àwọn jẹun àwọn sùn alẹ́ Sunday àwọn sùn àárọ̀ Monday òun ṣe òun ṣàṣe jẹ́jẹ́jẹ́ ìyá òun náà ṣe jẹ́jẹ́ máa yẹn wà kó ṣe òun kó ṣe àwọn bàbá máa yẹn ti bá yẹn tètè kí ló ṣẹlẹ̀ fọmọlọmọ sílẹ̀ jẹ́ kó rẹ́sì yà ẹ̀ sọ bẹ́ẹ̀ fọ títí nígbà tó yá tó pé bí oṣù kan òun mọ̀ tó ń ṣe fún ìyá òun bí àwọn tí wà òkè dí mo ti ń wà òkè mọ̀ tó ń ṣe fún wọn lọ́ bá ní báwọn ṣe ń wú ẹ̀yìn tó bá ti fẹ́ tàràkà kó òun lé ó ní wá dìde bóun ti òun dìde òun wá lọ ta níta ló máa wà wà tó ń bọ́ síta òun ò rántí mú aṣọ pọ̀ tó ń sá síbi kíní òun lọ mú òun fi bóra òun ṣáà wà ń bẹ̀ so òun wọn adó síbi tí ọkọ yìí mọ́mí òun ti máa rí òun tó bò tó bá rí òun wọ́n lè ṣe nǹkan tó ṣe fún òun lálẹ́jọ́ lè ṣe fún òun ó ní wọn rántí wọn lọ lọ síbi ibi ẹ̀gbẹ́ ibi tó máa gbé kí wọ́n ní ẹ̀fọn burúkú wà ń bẹ̀ yẹn wọ́n ní bí bóyá o ṣe dín nìyẹn lágbèjà Àníkẹ́ kọ́ ọ ní Àníkẹ́ o ṣe ẹ̀rí ń ta ni èmi ti lé síta ẹ̀wọ̀ èkó máa lọ ta ó ń múnú bí mi ọ̀láì ọmọ rẹ̀ ń múnú bí ẹ wọ́n ní bí wọ́n máa yẹn ṣe wá ta nìyẹn wọ́n pa Àníkẹ́ òun gbọ́ òun sọ̀rọ̀ wọ́n sọ wá bẹ́ẹ̀ yẹn Àníkẹ́ ó ti sùn ní ibẹ̀ ló sùn sí ní yàrá màbọ̀ wọ́n ní mo ṣe lọ bá wọn yẹn wọ́n ní kí ló ṣe é mọ́mí mi ní kí wàá sùn síta mọ́mí ní kí wàá sùn síta yàrá màbọ̀ wọ́n máa ní kó wọn jókòó sẹ́gbọ̀ọ́ wọn jókòó wọn lọ bá túbọ̀ ìsìn fọwọ́ra wọn ní wọ́n sọ pé ewu ọyàn mi máa ń dùn mí bí ṣe máa ń fọwọ́ kan ọyàn mi máa ń dùn mí wọn ní àwọn ẹ̀ pẹ̀lú àwọn onífọwọ́ kan wọn àwọn onífọwọ́ra wọn wọ́n wá jókòó báyìí wọ́n wá gbé òun báyìí bí ìkòkò sọ́wọ́ wọ́n wá fẹ́ ọyàn òun ni wọ́n mú yẹn wọ́n á gbé òun bí ìkòkò sọ́wọ́ báyìí wọ́n máa mú yẹn tó máa mú yẹn tó máa mú tó wọ́n á mú kejì wọ́n á mú kejì ìyẹn wá ń dùn mọ́ òun ìyẹn ò dùn òun wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn títí nígbà tó yá tó wá sí wọn ní títí ìgbà tó wá yá jọkọ̀ mú wọn nígbà òun fẹ́ lọ kí ẹni tó ṣe patí ń jọ yẹn tó ṣe bẹ́ẹ̀dì tán lọ bẹ̀rẹ̀ tán lọ lálọ́ sùn náà fẹ́ lọ kí wọn normally ọkọ wọn ò kí ń gbà bọ̀wá tá a ṣe bẹ̀rẹ̀ sí í ṣe wọn nǹkan bẹ́ẹ̀ ọkọ wọn gbó kí wọ́n lọ pé kán lọ pé kọ̀ọ̀kan déjọ́ kejì wọn láwọn ti gbọ́ pé àwọn kò fẹ́ lọ kí wọn náà ní kíkà ní ẹjẹ́ máa ń ta pépà lọ mọ́mí wọn wà lọ ọgbọ́n wọn kékeré lọ́wọ́ ọkùnrin dẹ̀ ni so òun àti wọn lọ́jọ́ sùn wọ́n ní wọ́n tó wá bẹ̀rẹ̀ kíní yẹn pẹ̀lú òun wọ́n tún yọ kó wọn wọ́n bu kíní sóun láyé ní kíní wọ́n tún bẹ̀rẹ̀ sí bọ́ọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé ó ń dùn mí wọ́n sọ pé kò ní dùn ẹ̀ ó ṣó dùn ẹ̀ lójọ́ yẹn wọ́n ní òótọ́ dẹ̀ ni kò dùn ún tó jùjọ́ yẹn wọ́n ní wọ́n ṣàṣe títí tó bẹ̀rẹ̀ sí gun orí òun tó ṣe pé tó máa gun orí òun á bóun sùn normal bẹ́ẹ̀ ni òun ò tí pé 15 years kiri bóyá 14 lòun wà tẹ́sí bẹ̀rẹ̀ sí bóun sùn normal náà tó pé wọ́n máa ya tọ̀hún wọ́n máa gun orí òun bẹ́ẹ̀ ni wọ́n máa gbé tọ̀hún wọ́n máa ṣe báyìí wọ́n máa gun orí òun wọ́n dẹ̀ wọ́n máa bóun sùn normal bẹ́ẹ̀ ni àwọn bóun sùn normal náà wọ́n máa ń ṣe nìyẹn títí nígbà táwọn bára wọn sùn bẹ́ẹ̀ yẹn ó ti pé tó bá ti lé òun síta báyìí òun jẹ́ ní sọ kankan òun kọ́ máa bọ́ síta òun máa kó lọ́dọ̀ òun máa rìn bọ́ síta ní tó bá ti dé máa bọ̀ pé yẹ́ ti di ẹ̀dùn òun máa lọ bá wọn ìyá àwọn wá wọ̀ tàpẹ́tà ọmọ tó àwọn lé síta òun dà wọn àtọkọ ìyá àwọn máa jọ lọ nígbà táwọn bá lọ níbi wọ́ọ̀ṣọ́ọ̀bù àwọn tó ń ṣe bí abẹ mẹkáníìkì ni wọ́n máa wà orí iṣẹ́ àyẹn wọ́n bẹ́ǹṣì yẹn tọkọ ìyá àwọn ti máa bóun lájọṣepọ̀ bóun ṣe lògbé ayé òun nìyẹn nígbà tó ń wọ GS3 ìyá àwọn ti bímọ méjì sí àwọn ti di mẹ́rin ìgbà tó ń wọ GS3 òun ló ń wò lọ skul mọ́ òun fẹ́ kọ́ṣẹ́ ni táìmù yẹn bí i bàbá tó ń pè mẹ́bọ̀ òun bí ó ti lọ wò bí kan ni o bí ó lọ ṣe kinní kan ni o wọ́n ní kó máa bọ̀ àmọ́ wọn àtọkọ ìyá àwọn tó jọ di gíràn débi wípé ẹni tó wà níwájú ilé náà àwọn sì ń gbé o ẹni tó wà níwájú ilé ìyá tó wà níwájú ilé bẹ̀rẹ̀ bàbá ọkọ ìyá yẹn kò ṣe bàbá àwọn ọmọ ìnìbọn ọkọ ìyá yẹn lọ́tọ̀ ni ó pe ìyá òun pé sọ ń ṣàkíyèsí bí nígbà ìwòjẹ tí ìdí kan òjẹ tí ìdàgbọ́ báyìí ó pe wọn pé sọ ń ṣàkíyèsí bí nǹkan tó wà láàrin ọkọ rẹ̀ àti kínní ó pariwo ó ní lóòrò òṣìwò ìyá òun pariwo lóòrò òṣìwò nìyẹn lóòrò òṣìwò lẹ fi ń lọ yẹn ọmọ tó ń gbé wá fẹ́ ọmọ tó dàgbà ní ṣejú ẹ ọmọ tó ṣe gbá kan ṣejú ó ní ìyá òun ò fẹ́ rí ni o ó ní ìwọ tó bá kọ́ délé àwọn for the first time tó máa fi dojọ́ méjì ní àwọn àmọ́ pé kankan ń bẹ láàrin òun àti ọkọ ìyá òun
And so ìyá òun kò decide láti má wo side ibẹ̀ ni àti ṣe ibi tí ṣòro ayé òun ti bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ní ẹnu ọ̀rọ̀ ẹ pọ̀ ó lókè lẹ́wọ̀ ẹ ò wò sàlẹ̀. Tá a bá sọ pé òjé tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ. Tá a bá rẹ́ni tó wọlé ọkọ tí ilé ọkọ wá ń ṣe báṣabàṣa ẹ lọ bèrè ìpínlẹ̀ kí n tó sorí ẹ̀ fún yín àti ṣe mo sọ ìpínlẹ̀ fún yín bí mo ṣe bẹ̀rẹ̀ ayé mi ẹni tó gba ìbálẹ̀ mi bó ṣe ń bá mi lájọṣepọ̀. Èmi àtọkọ ìyá mi ìbálòpọ̀ wá di pé mo ti wá láìpẹ́ débi pé ibi kan ti kúndùn oko wọn. Bẹ́ẹ̀ ni ìyá mi náà jẹ́ ìṣe ṣìnà tiẹ̀. Ṣe mọ̀ pé ọmọ bíyà mi bó ṣe tó ìyá mi nìyẹn ó ń ṣe ṣìnà tiẹ̀ pàṣẹ tèmi náà sì mọ̀ tọkọ wọn náà sì mọ̀. Àwọn torí pé ọkọ wọn ń bá mi lájọṣepọ̀ kò jẹ́ kí wọ́n lè sọ̀rọ̀ kí ló wá sí lẹ́yìn ìgbà yẹn. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀mí Reality Show. Ẹjọ́ di part 2 èmi àti yín náà ni ojú yóò ní fún etí yóò ní di bẹ́ẹ̀ sì ni ọ̀nì ló ń gbé sọ̀rọ̀ bí ò bá ṣe bí ọmọ láṣẹ ìlú wa rẹ̀ èmi ní mọ̀ wá ẹ̀ ní mọ̀ bá olúwa ṣe ọmọ àpẹẹrẹ náà ló sọ fún mi pé òun tún padà bọ̀.